Mo kí gbogbo ẹ̀yin ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì sí àlàáfíà ni mo bá yín ọdẹ òdùbí gbogbo àwọn olólùfẹ́ Justice for Mohbad èmi ò mọ nǹkan tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ bàbá Mohbad mọ́ báyìí o ẹ jọ ṣé ká gbà wípé tí èèyàn bá ti ṣe mistake ńsìn the next thing náà dẹ̀ ni kọ́ máa fi gbogbo ojoojúmọ́ attack ẹ kí ni mo ń try láti figure out ni pé ọ̀rọ̀ bàbá Mohbad ẹ jẹ́ ká gbà pé bàbá Mohbad ó ṣe mistake ẹ jẹ́ ká gbà pé bàbá Mohbad kò wá justice analysis ni o ẹ jẹ́ ká gbà pé gbogbo owó tí bàbá Mohbad ń gbà lórí justice ọmọ ẹ̀ ó ti kó jẹ but ṣé yẹn náà ló wá dífá fún pé kọ́ máa rọ òjò ìpínlẹ̀ ọba yìí lórí in fact tí n bá ní ọ̀rọ̀ yẹn ò sú mi àbí ó yé mi irọ́ ni mo pa ẹ tún wá gbọ́ pé bọ́ ṣe ń rọ òjò ìpínlẹ̀ bàbá Mohbad lórí àwọn kan ní kò ń ṣèpè pé bó ṣe yẹ kó rí náà nìyẹn àwọn kan ní bàbá Mohbad ò tiẹ̀ tí ì rí nǹkan kan àwọn kan ní èpè yìí ti pọ̀ jù ẹ jọ èwo la á fẹ́ dìmú nínú gbogbo ẹ̀ ṣé bá a ṣe fẹ́ rí justice náà lélẹ́yìí instead kó yẹ kí gbogbo wa ká panu pọ̀ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká lè rí justice yìí gbà okay for example now ẹ wo ti lady tó ló pa ọkọ ẹ̀ ní Àbújá yẹn wọ́n ní allegedly wọ́n ní Tinubu ló sọ wípé kí wọ́n dá lady yẹn sílẹ̀ láti fi kọ́fà ọ̀rọ̀ ti Wùnmí náà pé bóyá ìjọ tó bá máa dá Wùnmí náà sílẹ̀ kán lè ní ṣe bí irú ẹ̀kan náà ti ṣẹlẹ̀ l'Àbújá wọ́n ní àwọn tí náà ti gbà o wọ́n ní báwọn yẹn ṣe gbọ́ báyìí pé wọ́n dá obìnrin yẹn sílẹ̀ báyìí wọ́n náà bọ̀ tẹ̀sí bẹ́ẹ̀ ní sí pé láyé ẹni tó bá ti pààyàn wọ́n gbọ́dọ̀ pa ni wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n ti mú ọmọbìnrin yẹn padà wọ́n ti dá padà sínú sẹ́ẹ̀lì pé àfàìmọ̀ kò má jẹ́ pé ẹjọ́ kú náà ni wọ́n máa dá fún ọmọ yẹn báyìí bá a kú tẹ̀ ṣe mọ̀ pé ní Nàìjíríà tó máa dájọ́ kú fún yàn wọn pààyàn mọ́ wọ́n ní kí ló dé táwa náà tá a lè gbárùkù tira wa irú yìí tá a fi ń bú lágbájá tá a fi ń bú tẹ̀mẹ̀dò tá a fi ń àtàkì ara wa ká fẹnu kò síbì kan gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ ká fíṣì àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ká fíṣì wọn jáde pé ṣe bẹ́ẹ̀ ni wọ́n kò ní north pé ṣe bá rí wípé adájọ́ tó dájọ́ yẹn náà ló tún ní kó lọ mú ọmọbìnrin yẹn náà padà pé ó dà tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn àwọn kan ní Tinubu ló ní kán dá ọmọ yẹn lẹ̀ kán lè fi kọ́fà ti Èkó tó bá fẹ́ dájọ́ ti Wùnmí náà allegedly o ẹ mọ̀ páwọn èèyàn a máa ń tètè rí sìn bóyá Tinubu ò lọ́wọ́ sí ń bẹ̀ sìn bóyá dájọ́ yẹn ló kàn wò pé bóyá ẹ̀sùn yẹn ò lẹ́sẹ̀ ńlẹ́tọ̀ àbí wọn ò rí concrete evidence tó láti fi néèlì ọmọbìnrin yẹn pé òun ló pọpọ ẹ̀ tó tọ́ but àwọn tí náà ti sọ pé láyé kò jọ wọ́n ti mú padà sí but àwọn tí wọ́n ń bì báyìí ara wa là ń attack instead ká parapọ̀ sójú kan ṣo ká fèsì ìjọba tí ó fẹ́ fún wa ní justice fún Mohbad ẹ wo fídíò tí mo release ní alẹ́ àná Liam ni wọ́n rọ̀jò ìpele lórí àti Wùnmí àti Liam wọ́n kàn rọ̀jò ìpele wọn lórí ni now èyí tí mo tún fẹ́ release náà sí bàbá Mohbad náà ni wọ́n tún rọ̀jò ìpele lórí ẹ jọ ṣé nǹkan táwa máa ṣe náà lélẹ́yìí tọ́dún yìí máa tún fi lọ àbí ká focus tí bàbá Mohbad ò bá tiẹ̀ tí wọn ò bá tiẹ̀ ráyè justice fọ́mọ tiẹ̀ fine àwa tá a dẹ̀ ń fẹ́ justice fún Mohbad ṣé a ò lè panupọ̀ ká parapọ̀ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká wá fèsì ìjọba ká wá béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba pé kí ló dé tẹ̀ fi fẹ́ fún wa ní justice lórí ọ̀rọ̀ Mohbad mo rò pé ìyẹn ò bá wà òkè dáńjú ká máa rọ̀jò èpè lójoojúmọ́ gbogbo ikú tó wò mí ẹjọ́ ẹ bá mi ṣe fídíò yìí ẹ máa rí báwọn èèyàn tó ṣe ń rọ̀jò èpè lẹ́wọ̀ bàbá Mohbad lórí àwọn kan ní kékeré sì nìyẹn àwọn kan ní ńlá sì ń bọ̀ àwọn kan ní eléyìí gan ti pọ̀ jù
àwa mọ̀ yìí tá a wá fẹ́ tẹ̀lé mọ́ báyìí sìn ẹ bá mi share fídíò yìí ẹni tẹ́ gbígbà ọkọ lélẹ́yìí tẹ́ kọ́ máa kàn sí Ẹlẹ́yẹlé Global ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global kí ẹ máa jẹ gbádùn tó yìí lọ tẹ́ bá ti wá wò tán ẹ bá mi share kẹ́ bá mi fi èrò kan tí náà hàn lábẹ́ comment section ẹ má bá mi ká lọ. Láti bẹ̀yìn náà kẹ̀kẹ́ fọwọ́ fà sẹ́yìn díẹ̀ ayé wa ọ̀dọ̀ wọn ni ẹgbẹ́ ìjà bọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn ni ó ṣàgbárí bí agbárí ẹja. Tọ́dẹ̀ ni kò sí ìtura níbi tí wọ́n sọ ní o. Ibi tí mò ń lọ ni pé ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ wọ́n ní èpè tí àwọn ènìyàn tí wọ́n ṣe fún bàbá Mohbad àti ìyá wọn ti fi ìyá Mohbad sínú ẹni báwọn ilé wọn kó bàbá àti ìyá Mohbad papọ̀ ni wọ́n tó wá ṣépè fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ nípa ikú yẹn. Ibẹ̀ lè sọ pé ẹ máa wúwa ìpè ọmọ ìpè ó dẹ̀ ṣíyàn o. Ìgbìmọ̀ ìsinmi jà. Ìdílé pé nípa pé wọ́n sọ̀rọ̀ débi pé àwọn tí
ó wà ń bẹ́ẹ̀ gbà Mohbad kú wọ́n ní wọ́n sì ní dìtẹ̀ ìyẹn náà fọ́ọ̀tì bàbá Mohbad nìyẹn ẹni gbọ́dọ̀ tí wọ́n ti ń jà bàbá Mohbad wọ́n bá jàjà pé àní gbogbo tó wà nílé mo fẹ́ àdísì bá ṣe pariwo tó wọn àárẹ̀ sí wọn. ẹ sọ̀rọ̀ kan ní bẹ̀rẹ̀ pé bàbá pléèdì ẹlẹ́gbẹ́ àwọn tá à ń sọ yẹn náà wọ́n ti sọ wọ́n ti wà lọ́wọ́ Mohbad rí. bàtà àwa náà kọ́. ẹgbẹ́ pé tí wáyé lónìí. ìrìn àṣàlá tó kọrin kan. ṣùgbọ́n bí wọ́n bá lo ológun ìwọ̀n ọjọ́ kan tó bá ọjọ́ kan ló ti tó bá ọjọ́ kan báyìí. gbogbo àtọ́mọ́tọ́ wá ti sọ̀rọ̀ tí ló pẹ̀lú tó ti sọ̀rọ̀ bá orí bẹ́ẹ̀dì wọn náà wà tákàtà rédíò ọjọ́ kan ẹgbẹ́ àdúgbò. ẹ kẹ́kọ̀ọ́ ẹ ká sọ ọ́. àti rédíò sí ṣùgbọ́n àpapọ̀ ìròyìn ló ṣe tí gbòyìn. ọwọ́ ti tẹ àwa wà nínú justice àdùtò lọ́wọ́ náà àwọn tó ti sálọ náà tó ti wọ́n kàn kó bẹ́lẹ̀ pé kò lè ṣe àbáwọn dúpẹ́ tó ní wọ́n gbìyànjú ẹlòmíì tó ti èsù wọ́n try because ó láwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n náwó wọ́n nára wọ́n tó ṣe àìsàn ìgbà tó fẹ́ máa mú ẹ̀mí wọn dání. ilé fi sún wọn ní pé wọ́n fẹ́ràn bàbá Mohbad wọ́n ti gba bàbá Mohbad èyí tí òfin sún mi ní pé ìgbà wọn bọ́lá tìlẹ́yìn fẹ́ràn wọn àwọn náà fẹ́ràn mi bí òfin sún èmi Aláàjì ẹnu àwọn tó bá ti sún ẹni pé àwọn tó fọkàn tó bàbá Mohbad pé bàbá Mohbad ò lè ṣe tí ò dáa ṣùgbọ́n bàbá Mohbad yọ ọwọ́ báyìí tó ju ẹsẹ̀ wà wíwọ́n bàbá tó máa kú lè ṣe báyìí. wọ́n rẹ̀ sí báwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́ tí wọ́n ń support justice. mo ti rí sàkún bàbá Mohbad láti bẹ̀rẹ̀ ti sọ wípé báwo ni bàbá ọmọ ṣe jáde wípé ẹ̀rọ má ní kò ló pa ọmọ mi wọ́n kàn kọ́ lọ́gbọ́n ni. ibẹ̀ ni mo ti mọ̀ pé ọ̀rọ̀ bàbá yìí ò dájú. ṣùgbọ́n still náà àgbọ̀ lórí Wùmí pé kí Wùmí jáde kó tiẹ̀ sọ ojúṣe tó ló wà nù ilé àbúrò wà nù ilé. ṣùgbọ́n bàtà bá ń gbọ́ lórí Wùmí nìkan ọ̀rọ̀ wọn fẹ́ dàbí pé ọmọlọ́mọ là ń fi pàjì ẹgbẹ́ mo tún náà wà nílẹ̀ àdúrà wà nù ilé. nítorí ò bá fi lè sọ tó ṣẹlẹ̀ Wùmí náà ò lè sọ náà nìyẹn. tábà ti ń tàgé òwe pé ṣe gbéyàwó Mohbad ni ká máa tàgé ọ̀rọ̀ ni pé ṣe má burú rẹ̀ ní ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ jẹ́. ibi tí Wùmí náà sọ nìyẹn pé kẹ́ ẹ bá fẹ́ pariwo òun kó kọ́kọ́ pariwo àdúrà náà. kí ló dé tí bàbá ò pariwo àdúrà títí dé sí i ní ẹ̀yìn náà ń pariwo. Wùmí nìkan náà lè kiri. àwọn ọmọ tó wà wọlé ẹ̀ẹ̀kọ́ wọn. ọdún ìta pé àwọn tó ṣe pé àrùn rọ̀ mí pé dọ̀ṣẹ́ o. ẹgbẹ́ kan sọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn tó wà nílé nígbà Mohbad kú wọ́n ní wọ́n sì dìtẹ̀. ṣé dọ̀ṣẹ́ ara ó rọ̀ mọ́ nígbà tó kọ́ra wà nígbà tó bá dìkú tó wọ́n sì detention kí wọ́n lọ́wọ́ ń bá ká. ẹlẹ́gbàgbà ẹ̀ka bọ̀ sí àgbàgbà Mr. Seun Látàgègè ẹ̀ka bọ̀. òkú ọmọ ti ń lo over 2 years nínú fíríjì. bàbá dẹ̀ ń sún lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ń jí nísìnyí òkú Lagos City náà ní òkú ọmọ gbà. ibẹ̀ náà bàbá ẹ̀dẹ̀ wà. ọ̀fọ̀lọ́dẹ̀ pé nílẹ̀ Yorùbá bàbá ẹ̀dẹ̀ ń sún wọn jí. bàbá ìwádìí wọn ẹ̀dẹ̀ wọ́n ti gbàgbé ojú alẹ́ ọjọ́ àti sùn. wọn ò rúdú àti sùn tọ́ba tiẹ̀ sọ lórí wọ́n ti gbàgbé tó ṣẹlẹ̀ ọjọ́ alẹ́ wọn ẹni Facebook àti Twitter Aláàjì mo ní àwọn wọlé Ṣóyínká àwọn bàbá Kẹ̀ṣìntì Eleganza àwọn bàbá ọbẹ̀ àwọn ti rọ́jọ́ alẹ́ tiwọn ọjọ́ alẹ́ tiwọn ti dára wọ́n fi gbàdúrà lu ọjọ́ alẹ́ wọn ẹni bàbá ọbẹ̀ náà àwọn bàbá ọbẹ̀ láyé gbàdúrà ń kọrin ni wọ́n dẹ̀ kọrin ẹ̀ títí dé sí i wọ́n sì tún gbé bàbá sórí iṣẹ́ àbàbà tó ń kọrin ọjọ́ alẹ́ tí wọ́n ti dùn tó kí Sunny Adé bẹ́ẹ̀ lọ àwọn sì ń kọrin wọ́n ń kọrin níbi táwọn ológun wà wọ́n sì ń kọrin bẹ́ẹ̀ torí báwọn ṣe dáadáa wọ́n tó bá ọmọ wọn dáadáa ni tí bàbá bàbá ti kọrin 2 hours ọmọ náà mọ̀kànlá kú lọ wọ́n ti fi ṣe lé ọmọ lọ́wọ́. ìjẹ́ sí bàbá Mohbad lọ́jọ́ alẹ́ tí wọ́n bá ṣe rí ṣé wọ́n rántí báwọn ṣe ń bá lọ bẹ́ẹ̀ lọ́jọ́ alẹ́ ṣe máa ń dà ẹni ọ̀sẹ̀ pé fún bàbá Mohbad ṣùgbọ́n ọjọ́ alẹ́ wọn kù díẹ̀ káàtó torí tó bá fi lè ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ pé àwọn ọmọ tó kú ọ̀dẹ̀ ni wọ́n Mohbad kan kọ́ owó tí bàbá wa gbé wọ́n bẹ̀ wọ́n ń bo àwọn ọmọ láṣìírí with Shopra. wọ́n bọ́ àwọn ọmọ láṣìírí àwọn ọmọ tí mo irú àti bàbá wọn ní irú àti ìyá wọn ní
gbogbo ilé o. Mọ́rin ní àjà ṣòro. Èmi nìyẹn o. Mọ̀mí Èkìtì. Èmi nìyẹn o. Aláàjì mo kí yín àyè bọ̀bọ̀ mo kí yín òdíje bá dé. A kì í yín o. Mo kí gbogbo ilé pátápátá láì yọ ẹnìkọ̀ọ̀kan sílẹ̀ o. Látòrí ìyá wa, ìyá rere, Big Lolly, màmá mo kí yín o. Mo fi yín kí gbogbo obìnrin tó wà ń bẹ̀ mo fi yányán tó mo fi kí gbogbo ọkùnrin. Ẹ ṣe wà. Ẹ ṣe rí ọ̀rọ̀ bàbá Mohbad. Tábà akàngbọ̀rọ̀ akàngbé ń po ẹnu lógo ogún máa yé. Nígbà tó jẹ́ pé oníṣó lòun ò gbowó báyìí ọmọ lòun ò torí. Àwa ní aláfẹ́ wá justice báyìí fún Mohbad. Bàbá ọlọ́mọ òrìn ní ìlànà ibi tá a ti fẹ́ wá justice fún wọn. Àwọn tó ń ṣèpè kì í ṣe àwọn ló ń ṣèpè. Ṣé káwa àwa kí ó ṣe ètò kan bá ti pè tí wọ́n pẹ̀lẹ̀ gan ṣé kò tó? Bẹ́ẹ̀ni lórí àìsàn lórí àìwo lórí òkú ọmọ ọlọ́mọ látọdún méje ó lé. Tọ́dẹ̀ mú gbogbo wàhálà oníkálukú kó tọ́dà sọnù wàhálà ara wọn náà mà dá sọnù o. Àbí ṣé àwa tá a lọ fún tòótá ṣe ṣé wọ́n kàn ṣe bí bóyá àwa fèèmù ni àwa fèèmù ara ọmọ ló ń ta wá kì í ṣe pé bóyá kọ́mọ̀ wá ikú tó pa ọmọ yẹn lálẹ́. Àjẹrí díẹ̀ torí àánú ọmọ yẹn ṣèyàn ní bó ṣe pa yẹn ẹni tó bá ṣe abiyamọ gidi tó kì í ṣọ̀dájú abiyamọ á mọ̀ pé ikú tó fi pa ọmọ yẹn pé ikú oró gidi ni. Wọ́n pa nípa ìkà wọ́n tún sí nísì ìkà. Gbogbo ẹ̀ náà ó dẹ̀dùn mọ́ bàbá àti ìyá tó bí ó dùn mọ́ wọn nú ìṣekáṣe pa ọmọ ẹ̀ nífọ̀nàfọ̀ṣù àti ìṣekáṣe lọ ra kéde kọfì tọ́ta bá ṣàrùn ọmọ ẹ̀ síbẹ̀ yẹn. Náà bẹ́ẹ̀. Wọ́n ní dìbà ọgọ́ta tó ti pariwo báyìí pé kí bàbá fàdúrà kalẹ̀. Ṣé bàbá fàdúrà kalẹ̀? Ó dàwọ̀ tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé ó fà á kalẹ̀? Ó dẹ̀ lóun wá díẹ̀ tẹ̀sí káàkiri. Ọ̀nà kó mọ̀ pé Wùmí ló pa Mohbad. Bẹ̀tì ibi tó ti lè rí òkodoro ọ̀rọ̀ pé Wùmí ló pa Mohbad àbí àdúrà ló pa Mohbad kò rìn nílànà bẹ̀. Ìyá ọlọ́mọ gan kan tó kókó ti sí ní ẹ̀ báyìí. Ìyá tó gbòòrò Abọ́sẹ̀dé níta mú. Àti ẹ̀mí bí táwọn wà àgbọ̀mọ́ o. Ó ti sọ dànù bí òkú rọ́bà. Ṣùgbọ́n àwa ńlá lọ gbẹnu báyìí. Àwọn ọlọ́mọ gan ti tẹ́ wọn lọ́rùn bọ́mọ wọn ṣe kú. Ó dẹ̀ dàbí pé àwọn gan wọ́n mọ̀ ní ìmọ̀ bọ́mọ yẹn ṣe kú. Wọ́n ti mọ̀ pé àṣírí wọn ti ń tú lọ. Òun náà ṣe dá gbogbo ẹ̀rú. Torí tó bá ṣe pé bàbá Mohbad mọ̀ ní ìmọ̀ ikú ọmọ ẹ̀. Blessing ò ní pé Mohbad ti kú pé ẹ̀ka sára láì ṣe ìrà ló kú. Láì ṣe ìrà. Láì ṣàdìyẹ. Téèyàn gan bá ṣe adìyẹ gan àti pàkan nínú ẹ̀ gan máa ń ròyìn lókun. Torí téèyàn bá bọ̀ bí ilé gbogbo adìyẹ ló máa sáré tètè wá pàdé èèyàn lọ́nà. Ká má ti sọ tewúrẹ́. Tó odidi ọmọ ló kú mọ́ bàbá Mohbad gbogbo wọn ti ka sára wọn mọ̀ pé kankan kú mọ́ wọn báyìí. Wọ́n ti ṣe tiwọn. Ọ̀nà tí Mohbad báyìí tó gbé báyìí lè gbàjà. Òun ló kú ní ìsín. Àjẹmọ̀ pé òkú Mohbad máa jà. Ó kàn lè pẹ́ ni. Mo ti sọ sítórì tèmi. Àbúrò bàbá mi àti ìyáálé bàbá mi tó pàdé pọ̀ tó pa dáàdì mi. Wọ́n dẹ̀ pa dáàdì mi tán. Wọ́n pe ẹlẹ́dàá dàgbù mi. Ó ní ká lọ sí nǹkan báyìí sínú oko. Pélé ẹ̀yìn ọjọ́ méje kó wá gbèjára. Wọ́n ṣe tọjọ́ mẹ́ta bẹ̀. Wọ́n da gbogbo ẹ̀rú. Wọ́n fi jàmbá ẹ̀ta. Wọ́n jẹ́ kárọ́gùtù àti lọ sí nǹkan yẹn fọ́jọ́ méje. Ṣùgbọ́n òkú ọ̀run pàpà gbèjára ẹ̀. Ó gbé wọn ní sí ìyá mi nìkan ló kù sílé ayé ìyá mi. Ìyá mi tẹ̀ ti pé 19. Ìyá mi tán lé jáde nílé nígbà yẹn. Ó tó jẹ́ pé wọ́n jẹ́ kí ìyá mi ṣe opó ọkọ̀ ọjọ́ méje ni ìyá mi lò nílé opó. Tìtorí kan máa ṣe nǹkan tán ní
ṣe yẹn nílé ìyá mi nílé bàbá mi jàre ó wá sí kúrò nílé ara ẹ̀ ó wá sí sílé dáàdì mi. sọ ọmọ ẹ̀kan ló kọ́kọ́ kò sọ́lẹ̀ tó kú ọ̀ìkan ya wèrè òun fúnra ẹ̀ ṣe ti pọ̀ sí kò ń kó ẹ̀kan fọ́. láàbúrò dáàdì mi yẹn ni o ẹ̀yìn ìgbà yẹn ikú tó wá kú gbẹ̀yìn gan ara ẹ̀ wá sí mọ́lẹ̀ ni. ìyáálé mọ̀ ó ya wèrè ọjà ọba lọ́dọ̀ ọba ilé wa ọ̀dọ̀ wa ló ya wèrè ó pa làkà bùbá sọ́run bá mi mọ̀ bóyá mo nǹkan tó pè ní làkà ó bọ́ bùbá lọ́rùn ó mú apá ọ̀tún ó kọ́ síwájú ó mú apá òsì ó kọ́ sẹ́yìn ó rí 22 times nínú ọjà ọ̀dọ̀ wa wọ́n wá pa àwọn ará ilé ẹ̀ pé kó wọ́n ibi tó ti ń kà ó kà kó tó kú ibẹ̀ làwọn ará ilé ẹ̀ ti fi pọ́ǹsì tán ti kó pọ́ǹsì sẹ́nu ẹ̀ àwọn ọmọ ẹ̀ báyìí rádaràdà rédèédé láyé àwọn ọmọ ẹ̀ rí. ókè àbúrò dáàdì mi yẹn lọ́dún tó kọjá lóòótọ́ lọ́dún òkú ọmọ ẹ̀kan wá látàbújá òun nìyá ẹ bá rìn ìyàwó ẹ bá rìn ìyàwó ẹ jẹun títí ó di kó mórí kú ni torí ọmọ tó wò kó ẹ wá látàbújá yẹn òun ló tún ṣe dáadáa nínú àwọn ọmọ ẹ tó kọ owó gbèjà ara ẹ báyìí tó mo bá ti máa gbèjà ara ẹ ogun ló ń kọ́ wa náà bá jẹ́ ká àti bàbá àti ìyàwó àtàbúrò àti àbúrò kíní kejì tá a bá jẹ́ ká ní justice fún ọmọ yẹn fúnra ẹ̀ máa gbèjà ara ẹ̀ ó ti lè máa ṣe báyìí àwa gbọ́n ti lè gbàgbé nígbà tí nǹkan burúkú wá bẹ̀rẹ̀ sí máa dárò nǹkan pọ̀pọ̀ fún ya sórí tèmi tí mo fẹ́ dá sí nìyẹn àwọn tó ń ṣèpè ara náà ló ta wọ́n ara ọjọ́ tá a ti ṣe wàhálà lórí ọ̀rọ̀ ìtàjọ́kọ́ lórí ìtàjọ́kọ́ nínú tó sọ fún DNA test náà sọ káàkiri ilé àmọ́ nǹkan tó máa gbẹ̀yìn wọn báyìí lórí ọ̀rọ̀ DNA test ní wa. ẹ ṣe mọ ẹ káàbọ̀. Àló ẹ mà káàbọ̀ sórí ètò. àwa nìyẹn ò mọ kí ìwà èkìtì mọ kí wọn dáadáa mo jẹ kí lọ́lí màmá mọ kí big lọ́lí màmá mọ kí mother general mo kí wọn mo jẹ kí grandma fi mo kí everybody mo kí alóde mo kí gbogbo wọn yára pátápátá sínú prophet samaji mo kí wọn ìyá táyé mo kí aláàjì mo kí iná ayébọ̀bọ̀ mo kí everybody. Gẹ́gẹ́ bí àṣà bàbá Mohbad adé ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò ní. àánú máa sọ díẹ̀ bẹ́ẹ̀. ìfẹ́rí dò àwọn tí wọ́n ṣépè àwọn akọ̀wé rí gẹ́gẹ́ bí èpè ní ìtara bẹ́ẹ̀. àwọn náà jókòó wọ́n rò pé ṣé bó ti yẹ kó lè lè ṣé pé kó lọ nílé yìí. because ẹni tó bá nọ́mà tó wà with his or her normal senses tí ọpọlọ ẹ̀ function pé á jókòó á wo situation tó sọ́ra dínkù Mohbad yẹn á wo ìyá tí àwọn tó jẹ́ bàbá ìyàwó ẹ̀gbọ́n àbúrò tí wọ́n kọ sí ikú ọmọ yẹn títí dì sí wọn ò gbà. wọ́n ti ṣe òní káyéfì ẹ mọ̀ nínú ìwọ́n máa wò pé ẹgbà mi àbẹ́mi ni mi ò mọ̀ ṣe ni. nǹkan tí yẹn méjì mẹ́ta mẹ́rin márùn-ún bá ti pọ́ pọ̀ sójú kan tó ti ń rí ìyẹn ti kúrò ní pé èèyàn mọ̀ ṣe mọ́. ìgbára ẹ ló mú àwọn tí wọ́n ń ṣerú nǹkan báyẹn tí wọ́n fi sọ̀rọ̀ yẹn èmi ò rí gẹ́gẹ́ bí èpè ìtara ni wọ́n fi sọ̀rọ̀. náà ìgbẹ́rí orí rédíò ìmọ̀ mi sọ ní 2024 the case of Mohbad ma last 2 years even not to by 3 years. ẹ sọ bẹ́ẹ̀. mo sì ṣe wà kí lóò fipò sọ̀rọ̀ yẹn ara àwọn ìyá wa gbóná pé kí láyé kò tó sọ. àlàyé ṣé lọ́dọ̀ dé ní báyìí ṣé kò ti kọjá 2 years kò ti máa gbé ní 3 years báyìí. ẹ mọ̀ àwọn ìyá wa yẹn wọ́n ti tọ́ àpò diaspora wò wọ́n ti ẹran ti dàpọ̀ mọ́ egun ti dàpọ̀ mọ́ ẹran bẹ́ẹ̀ wọ́n ti pẹ́ lọ́hùn àṣà àti ṣe wọn lọ́hùn yẹn wọ́n ti wà náà jẹ wọn bí normal ṣe ti ṣe yẹ kó rí ní ibi tí wọ́n ń gbé ẹ ló ṣe rí wọ́n mọ̀ pé Nàìjíríà ò rí bẹ́ẹ̀ judiciary Nàìjíríà is zero ni
tẹ́ bá lẹ lọ court ẹ gbàgbé tẹ́ ẹ bá tí mọ̀yàn tẹ́ ẹ mọ̀yàn tẹ́ tún mọ̀yàn tó mọ̀yàn ẹ bá jàre ní court ẹ̀bí ló máa dá fún yín. ó bá tán. ẹ̀rù ń bà wá tálákà sí ìgbọ̀n pé bóyá ọ̀rọ̀ ṣẹlẹ̀ agbọ́ ọ̀rọ̀ court á ti mọ̀ pé a lè wí nìbọn kò sí irú àríta àbá jẹ́ a lè wí nìbọn ẹ bá lọ police station kẹ́ ẹ jàre ẹ lè wí nìbọn tẹ́bà tí lówó tẹ́bà tí mọ̀yàn ẹ lè jẹ lọ ẹ lè wí. so ìdáhùn ẹbí bẹ́ẹ̀ sọ pé ọ̀rọ̀ Mohbad yìí bó ṣe ta sílé tó ta sóko yìí ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkó àti ìgbìyànjú lórí kéésì Mohbad pé ó last over 2 years tó ṣe ń járọ yan kò sí kéésì kankan Nàìjíríà tó last báyìí. Ministry Nàìjíríà. Ministry Nàìjíríà kò sí. Èmi wá gbé òṣùbà fún àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àǹtí wa tí wọ́n wà ní diaspora torí àwọn ló fà á tí kìíní yìí fi pé báyìí. If not for them, tó bá fi dídà wa ta wà lé ní Nàìjíríà, ó pẹ́ ju oṣù méjì àlèkọ́ ọmọ lọ́rọ̀ Mohbad. Ó pẹ́ ju oṣù méjì. Sọ ṣẹ́rí ìgbà Mohbad tiẹ̀ àti ilẹ̀ lọ́ ti mọ kún tó pọ̀ ọmọ yẹn. Kàrímọ́ she was aware ó mọ̀ kí ẹ rántí. Bẹ́ẹ̀ni. Bàbá Mohbad lọ́wọ́ kọ́ sọ ayé gbogbo àgbáyé mọ̀ pé òun ní ju nǹkan sínú pósí Mohbad. Wáì tí kò sọ pé Blessing náà ju nǹkan sínú pósí Mohbad. Wọ́n sọ tí òbí bọ̀ wọ́n sọ ti Blessing. Ṣé mọ̀ pé wọ́n láwọn ò sí níbẹ̀ nígbà tí wọ́n sin Mohbad? Wọ́n dẹ̀ mọ̀ pé Wùnmí sọ nǹkan síbẹ̀. Wọ́n mọ̀ pé Blessing sọ nǹkan síbẹ̀. Now, nígbà tí wọ́n kọ́ máa give speech àbí statement ọkọ̀ máa sọ ń gbà yẹn, wọ́n nígbà táwọn dípẹ́ táwọn gba kí ṣe wọlé, àdúrà ò sínú wọlé. Àwọn rí dídí bá mi, àwọn rí spending, àwọn rí Zlatan, àwọn yíká, àwọn ráwo. Wọ́n ní ṣùgbọ́n àdúrà ò sínú ilé. Ṣé wọ́n kí wọ́n ti yọ àdúrà kó mẹ́ báyìí? Wọ́n sọ fún wa pé Blessing gbé àwọn pé Mohbad ti kú làwọn fi fagídí lọ síbẹ̀ wọ́n ní ẹ̀mí Ọlọ́run àti àgbàlagbà àwọn wò pé wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí fóònù yẹn nǹkan ti ṣe ọmọ yìí làwọn ṣe ta pé àwọn máa lọ níbí ó bá ń bọ́ sí ìní wọ́n ti gbé wa ń gbogbo láti lè Ẹ mẹ́jẹ rẹ́ ni o. àtìgbà tẹ́mi tí mo ti sọ di pé bàbá yìí kò rìn ní ìlànà tí ó yẹ kí bàbá ọmọ tó mọ ẹ̀ kú ó rìn ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ̀rẹ́ pé bàbá yẹn tó yẹ pé kò yẹ bá àwọn ìyá wa lára mu tí ó bá ń ṣe pé bàbá tó tẹ̀lé bàbá lọ sí kíkó mọ tó sọ fún wa pé Blessing ló pẹ Mohbad pé Mohbad ti kú ṣùgbọ́n Mohbad ò ní mẹ́nu bà títí tàbí sọ̀rọ̀ yìí nù wọn ò ní mẹ́nu bà kẹ́tẹ́ ní ọmọ ológun ò bá lọ wo kílípù ibi tí wọ́n ti sin Mohbad kó rí pé Blessing náà sọ̀pọ̀ síbẹ̀ kó pariwo ẹ̀ bí ẹ bá ṣe sọ̀rọ̀ yìí Mohbad ò ní mẹ́nu bà ṣé ẹ mọ orílẹ̀ tí Mohbad fi kẹ̀ sí Kid Radio orílẹ̀ méjì ni ẹ bá mọ̀ kẹmọ lálẹ́ orílẹ̀ méjì ni orílẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n akọmọdé lórí fábí aládé gbé wá sí Ghana láti gbọ́ tẹnu ẹ̀ láti gbọ́ ipa tó fẹ́ kó lórí ọ̀rọ̀ justice for Mohbad eléyìí tí ó dùn mọ́ bàbá Mohbad nù ẹlẹ́ẹ̀kejì aládé sọ pé bàbá Mohbad sọ fọwọ́ pé Blessing ló jù kún sínú sàárè ṣẹ́rí nǹkan méjì àwọn orílẹ̀-èdè pé aláàjì tó àwọn láṣìírí. ṣé mo kí mọ̀tò ọkọ̀ ń dráàgì wọn títẹ́ ọmọ ológun sọ bàbá bàdì fúnra ẹ̀ sọ pé photoshoot ni àbí photoshoot àbí kí lè máa ń pè. Photoshoot. wọ́n ní kì í fi lẹ́fù wọ́n ní photoshoot ni orí afẹ́rẹ́ náà ti sọ náà wọ́n ní photoshoot ni. wọ́n ti ìgbà táwọn àti wàá gbọ̀n láwọn ọkọ̀ ẹ̀mí kọ́kẹ́ bàbá ṣé kí ní ìdá yín lójú tọ́fi ọba láti gbọ́ Blessing ní lóòótọ́ tọ́lájú ti wá sọ fún gbogbo lé pé ẹni tó ṣẹlẹ̀ ń bá jẹ́jẹ́ náà mọ́lógún pariwo pé kí ni o
sẹ́ẹ̀tì tàbí pẹ̀lú àwọn àti blessing ṣé látìgbà yẹn ó dé ní ṣé tàbí ìyẹn wáyé kò wáyé láyé olùdarí ẹni máa mọ̀ pé gbogbo owó ti mọ nǹkan tí wọ́n ń ṣe bàbá má jẹ́ nìkan tó jẹ́ pé ó òun mi ní ọdún ẹ̀ lówó gbàjáde òun ló transfer owó tí wọ́n lọ fẹ́ tiẹ̀ mú gbà nígbà tó ń gbàjọ́ sí èkó mọ́ tọ́lá bàbá lówó pé kọ́ bí ṣe 1 or 2 òun mi ló transfer owó sí bàbá àwọn owó tí bàbá rí ń gbà yẹn wọ́n wò pé àwọn ti gbà ká mú bó ti jẹ́ ẹ̀sùn déédéé àwọn máa rí òun ló fẹ́ kọ́ bí fáìtì DNA yẹn ń gbà yẹn àwọn tó máa wá kú wọ́n wá rí as avenue pé àti an opportunity fún mi láti ní èlé omi yìí káwọn lè gba ọgbọ́n property yẹn so gbà tí percentage yẹn ò fẹ́ bọ̀ wọn tí ò fẹ́ bọ̀ kí lẹ́wí. ó ń bọ́ yín bàbá. tí ò fẹ́ bọ̀ Kàrímọ́ náà torí pé ó ní sacrifices tí Kàrímọ́ náà take ọ̀wá tó náà rí pé pẹ̀lú ọkọ̀ tóun ti ṣe yìí nígbà tó máa gbé ogún tó máa gbé kíní bóyá 2% lè wá ń tani sọ́dọ̀ òun pé kàkà kí kó bàjẹ́ tó fẹ́ mi á fi ṣàwádà rẹ̀ bóyá ogun nǹkan tí ẹni tó ń ṣẹlẹ̀ yìí ní tètè mí o láti lè àti bàbá àti ìyá àti ẹ̀gbọ́n àtàbúrò àti ìyàwó náà ti jọ mọ bí kóun bá ti ṣe wáyé wọ́n lè fẹ́ fi búra wọn láṣìírí tẹ̀tẹ̀lẹ̀ pé kí nǹkan tó ń rùn kó tètè tán lẹ̀ bọ̀ ìwà ọ̀kánjúà àdánìkan jẹ selfishness bàbá òun ló wọ́n wọn níbi tó dé ó yẹ kó náà ti jọ pa ká mú gbà yẹn bó ti lọ fún ọmọ yẹn àwọn rò pé àwọn fẹ́ dírágì ojú máa tì òun mi tẹ̀lé fẹ́ dírágì àwọn tó wà lẹ́yìn omi ọ̀pọ̀ o because nígbà tí mo bá di wà láyé òun àti omi ti jọ rìnrìn tó yapa pẹ̀lú àwọn tó jẹ́ abẹnugan ní Nàìjíríà yìí nǹkan tí mo sọ ti yé yá yìí bọ̀bọ̀ wọ́n ti rìn jìnnà so gẹ́gẹ́ bí obìnrin dẹ̀kẹ̀rẹ́ ibi tí ó pàpẹ́ máa tẹ̀ ní Lagos yìí láti kọ́ fún ẹ̀dọ́ jẹ́ sáàgùn òní tẹ́lẹ̀ ọ̀sán ní pọ̀kẹ́sà tí mo mi ní tí mo bá di òní. so ṣérú àwọn èèyàn tí mo mi ti bá jẹ tó ti bá mi lọ́jọ́ ṣe ní èmi kápẹ́ntà àwọn náà fẹ́ bá ta gbọ̀ngbọ̀n àwa jẹ lọ wọ́n padà fún yẹn fáwọn gbẹ̀yìn ni nǹkan tó ju bàbá mi bá dé rí nísìnyí nìyẹn nǹkan tó ju èèyàn rí nísìnyí nìyẹn so àwọn tó bọ́ ṣépè fún èmi ò rí gẹ́gẹ́ bọ́ ṣépè fún ìtara náà fi sọ̀rọ̀ so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní òbí náà tèmi ní o bó ṣe jẹ́ nìyẹn. gbogbo tẹ́tẹ́ ṣe náà àrò àrò mọ́. bó ṣe máa rí náà nìyẹn bó ṣe wúyẹ ló ṣe máa rí ẹ ṣe gan. ẹ ṣe káàbọ̀. gbogbo àwọn olólùfẹ́ Justice for Mohbad ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ṣé ẹ̀yin náà máa fi èrò ọkàn tí ń hàn lábẹ́ comment section kí lẹ́yìn rí sí ṣé Mohbad ṣóṣì deserve kan máa ṣe ìpè fún àbí ká parapọ̀ ká ṣera wa lóṣooṣù ọwọ́ ká fèsì gọ́fìmẹ̀ntì láti gba justice fún Mohbad bẹ́ẹ̀ mi ṣe wo lọ́kàn tèmi nìyẹn o ẹ jọ kí lè ọ̀rọ̀ kan títí yín ẹ bá mi fi èrò ọkàn yẹn hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí ẹ̀yin tẹ́ gbígbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sílẹ̀ Elegliba TV kájà máa jẹ gbádùn ètò yìí lọ mo tún ń padà bọ̀ information ṣe pọ̀ ire o.